ṣoògùn èèyàn sáà ní ṣoògùn kọjá kádà. àpẹẹrẹ òtítì bára ti kúrò àjẹmú oníbìnàbìnà tó o bá dúró ògbé tó o bẹ̀rẹ̀ ògbé tó o dúró ogun ni. àpẹẹrẹ àbòdì India àrètálá fún pípé àpẹẹrẹ lásòrò ìyíwù mi ìbà oríṣiríṣi eléyìí kọ orito from Nigeria to India àpẹẹrẹ ẹdínwó sinimá burning train mad ṣùlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun tí wọ́n yà lédè Yorùbá nílẹ̀ India lè yí àpẹẹrẹ ìdẹ̀ntọ́ máa fò agẹnẹlá pápẹ yìí ní àkókò òru yomi lanso ìgbà okirai olùjẹkọ rachel oniga kọlọ òyewọ peter fatomilola láìpẹ́ adéwálé larry azar mukare mamare lasore ìfúrẹ papa commander century pictures nigeria limited 2020 reconstruct mọ̀tẹ́ ló ta àpẹẹrẹ. bẹ́ẹ̀ mà ṣe dájú lèmi náà dájú ọwọ́ dídí ìlú ọlọ́sùn ni mo sọ fún yín. ó dáa ọ̀rọ̀ ló ti rí bó ti lóun ò rí yìí kí wàá ní tá a ṣe sí báyìí. ẹ ṣe àǹfààní nǹkan kan fún mi tẹ́ ẹ bá fẹ́ kí n lọ sí ogun náà. bó o bá pé méjì àbí mẹ́ta pàápàá á ṣe é. ẹ bá wá aboyún tó ní inú rẹ̀ lé lóṣù méje àbí bí oṣù mẹ́jọ ó kù díẹ̀ kó pé. ìyá lóde àbí ẹ̀yin wà nínú oyún. inú ẹyin ni bàbá dúdú ń gbé o. bẹ́ẹ̀ ni ọkùnrin àlùjọ̀nù sì ni kì í ṣe èèyàn ẹbọra mẹ́ta ní gbẹ́nu òun nìkan. kí ni àwọn nǹkan tí mò ń rí wọ̀nyí ń jọ. ẹ̀wọ́n ló dira rẹ̀ lẹ́rù lọ́rùn tí ọ̀bẹ sọ yìí. gbogbo bẹ́ẹ̀ ni bójú bá ń ṣẹ́dẹ̀dẹ̀ lóde ọ̀run ilẹ̀ náà ni ó fi di rẹ̀ sọlẹ̀ sí. èmi náà ní ọdẹ ẹyìn odò ọdẹ bí gbòógì àtàkùn bí ẹlẹ́bẹ̀. kòró ọ̀pá kòró ẹ̀fọ́ kẹfọ́ náà ò pé ó dìjà èmi ni. ọmọ láyà o nínú ilé mi tó o bá dára ẹ lójú gẹ́gẹ́ bí àlejò gidi tó o sì tó lè mí wọ̀ fìdí kakẹ́ni o. Ay. Hey. Ah. Hey. Kí ló ń fẹ́ gan-an? Ẹyin ọwọ́ rẹ tó fẹ́ kó gbogbo ìlú sí. Kò ní bọ́ ọ̀sùn lè mọ́jú lónìí. Ẹyin. Bẹ́ẹ̀ni. Kí ló wá fẹ́ ṣe pẹ̀lú ẹ? Wọ́n mú lọ ní. Mú lọ. Bẹ́ẹ̀ni. Tọ́ ọ bá dára ẹ lójú tó. gbogbo ọmọ ìlú Òbìrí o. omi alálẹ̀ mọ́ wá láti yọ.